Ah, báwo ni? Ah, kí lẹ̀ ń ṣe? Ẹ̀ ń ṣe ṣe ti kí mi láàárọ̀ yìí? Ó yẹ kí mi. Báwo ni Sáájí dáadáa? Ẹ pẹ̀lẹ́. Ilé yàrá tí mo ní kẹ́ ẹ tún ṣe lánàá ṣe ẹ tún ṣe dáadáa. Ẹ tún ṣe dáadáa. Ipò wo ni oníkálukú gbà? Ìmọ̀ gba òkèrin ṣeun. Rárá kí ni? Bòkè ló lè mi wá gbà? Bòkèrin. Bòkèrin ni. Mi gbọ́. Ta ló rúpó? Èmi rúpó. Àlèyá yín ò rúpó. Èmi rúpó. Àlèyá yín ò rúpó. You are going to Nigeria first class tomorrow. Ó ṣe ojàre Yakubu. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.